والكونية صحيح الشريعة بدي أتي بقى قيس إبليس يعني نان كده تناقض كده ما في ميجي so irú àwọn báwọn tí wọ́n ń dá pé Iblis pé ọ̀wọ́ náà bí ọ̀wọ́ náà sùfàànà yóò tẹ́ pé ń dá ń sọ̀rọ̀ ń dá sọ̀rọ̀ láwọn báwọn pé sùfàànà lálàbẹ̀ ẹwẹ́ kópa tí èso ṣe lọ́jọ́ àlùkìyámà nínú ṣọ́ọ̀tù Ibrahim pé sùfàànà lálàbẹ̀ ìbí nínú يعني بنيتي ما صار أنا قشان wọ́n ti máa pọ́n ti ṣeré ibú wọ́n sì nà ẹni tó kọ́ jẹ́ pé ó ṣẹ̀ pé ń rẹ pé wọ́n tó ń retí pé láwọn bá gbà tuntun bá nǹkan kò túbà nígbà tó ṣe láwọn bá kàrà tóbi túbà kò túbà náà ó sì sọ̀rọ̀ lórí ó tún ṣe mọ́tọ́mọ́tọ́ ni wọ́n lè kọ́kọ́ máa wọ̀ náà ǹdọ́ àwọn tó ń wá àwọn sọ ìjọ àwọn tó ń wá àwọn ìjọ tó ń fi sínú pé àwọn ọmọ yìí tí ó fi sínú náà lájọ wọn náà pàpọ̀ kọ́lá nǹkan ṣe wọn bẹ́ẹ̀ náà sóye so that kò sẹ́ni tó lè dá ọ̀tẹ̀ ní mùsùlùmí pé ìgbésẹ̀ ọmọ náà ni yóò wọn náà tó wọn kọ́ ṣe wọn bẹ́ẹ̀ ǹdọ́ kí wọ́n gbìyànjú kọ́ má jẹ́ ọkàn náà wọn lẹ́yìn rẹ̀ dé sóye wa sóye wọn náà sọ fún wa pé ọ̀tá lọ́jọ́ fún wọn kásìmù lọ́tà náà kọ́ ṣàmùnà wa wọn náà sọ pé ní ṣètò alákùnrin àdúgbò ń bí èso jẹ́ ọ̀tá tó fojú hàn fún wọn àwọn ajá máa lé ọ̀tá èèyàn lè yàn àti àwọn máa ṣọ́ra fún lẹ́yìn ìṣọ́lá sóye lẹ́yìn náà bá jẹ́ pé ọ̀tá tó fojú hàn kò sí èméjì níbẹ̀ wọn ni sóye bẹ́ẹ̀ ṣùṣe á jẹ́ nù ṣe sójú bẹ́ẹ̀ lọ wọn kọ́ ṣe àmọ̀nà wa so anabi Adam alẹ́ sọ́sọ́ àná tó ṣàṣẹ náà kí ló ṣe ó túbà bí ọ̀túbà náà gbà tó túbà rẹ̀ sóye wọn kọ́ ṣe àmọ́ ẹ̀ náà ọtún sáyẹn fẹ́ sóye wọn kọ́ ṣe àmọ̀nà wa.